àwọn èèyàn ní òdòdó nígbéraga owó rẹ̀ pọ̀ ó jọra rẹ̀ lójú ta lòdòdó gan ṣé bí wọ́n ṣe pòdòdó ṣé bẹ́ẹ̀ lòdòdó rí tòótọ́. èyí tó fọ́ ẹ̀ ní wípé bí ẹ bá mi pé ṣé mo ní gbéraga ṣé màá dáhùn pé mo ní gbéraga ìyẹn ti ẹnìkan tó grant interview tó sọ pé èèyàn burúkú ni mí o àwọn engineer promise so possible. ẹ̀yà Táíwò. so ìtọ́ àmì ni pé tí èèyàn ò bá súnmọ́ yàn ẹlòmíì tí ò bá súnmọ́ yàn kò lè define yàn pé bí lágbájá ṣe rí ni ìtàlẹ̀ ẹlòmíì máa ń wò ẹlòmíì tí ò bá lórí pé àti súnmọ́ mi tó yẹ kó kàn rí mi lókèrè ẹ̀gbọ́n ẹlòmíì kan lè sọ tó bá wù fúnra rẹ̀ ṣe understand ẹlòmíì lè má súnmọ́ mi rí ó ti lẹ́yìn kan tí ó sọ fún engineer studio engineer mi pé òun ti bá mi láìtì gbórí yes pé òun ti bá mi láìtì gbórí so ṣe nàìjíríà ga àbí ṣé kìí ṣẹni tí àwọn mọ̀ ni pé ẹjọ́ mo gbóǹbì kan náà ó bá mi láìtì gbó ó sàrò ọjọ́ mi jọ yẹn ó dẹ̀ ń kọ́ṣẹ́ bì kan yìí mo wá lọ studio engineer nígbà jájọ débì kan àbá débẹ̀ ẹ̀yà mi ọ̀rọ̀ òdòdó tó ti ẹ̀ sọ ń jẹun ọmọkùnrin sáà tó bẹ̀rẹ̀ sí tó máa sọ̀rọ̀ àsìkò dá mi mọ̀ gangan. lójú yín. yes torí pé tó bá dá mi mọ̀. kò ní sọ. pé kò ní sọ ó sáà tó bẹ̀rẹ̀. This is Funfair. kábíyèsí rẹ̀ Èdùmàrè. àrí ìró àlá ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni tó tún fi sánmọ̀ bóra bí aṣọ. ọlọ́gbọ́n tó fọgbọ́n mọgbá orí elétò tó fètò tégun ẹ̀yìn. àwa má rídìí lórúkọ rẹ̀ àwa má rídìí lágbára rẹ̀. nítorí náà lèmi ṣe ń ṣe kábíyèsí rẹ̀ o. nítorí pé nípa ìfẹ́ inú rẹ̀ la ṣe wà tí a dá gbogbo wa. tí olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ tó fi dọ̀rẹ̀ sọ̀rọ̀ lórí òkun. ó sì gbé kalẹ̀ ó sun mi ta ní ògóríkò olúwa lọ tàbí ta ní òdò mímọ́ rẹ̀. ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. ẹni tí kò gbọ́kàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn. òun ni ó rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run gbàlà rẹ̀. èyí ni ìran àwa tá à ń ṣàfẹ́rí rẹ̀ ọlọ́run Jákọ́bù. ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà ká sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. kí ọba ògo kó wọnú stúdíò yìí wá ètò tòní kó bá wa ṣe torí pa àlè dá ṣe ta ni ọba ògo yìí olú ọlọ́run àwọn ọmọ ogun náà ni ọba ògo. èyí la ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè fún àánú àtòrí ọ̀fẹ́ tó tún fi fún wa láti tún rọ́jọ́ òní. kì í ṣe nípa ọgbọ́n kì í ṣe nípa òye wa kì í ṣe nípa ìwà mímọ́ wa bí kò ṣe parí àánú gbà. àwọn kan lájọ jáde lọ látàárọ̀ ṣùgbọ́n ibi tí wọ́n ti bára wọn lákòókò yìí kì í ṣe ibi tó tẹ́ wọn lọ́rùn. bó ṣe jẹ́ gbogbo ayé ló ń béèrè lọ. ẹni tá a ká pe tẹni tó jáde láàárọ̀ wọ́n máa ń béèrè. wọ́n tó bára rẹ̀ nílé ìwòsàn. gbogbo ayé ló. àwọn kan ti bára wọn ní mọ́ṣúárì lọ́wọ́lọ́wọ́. ohun tí mo ń sọ ni wípé. àwọn kan jáde pẹ̀lú ẹ̀rín àtayọ̀ ńlé wọn. ṣùgbọ́n nígbà tí ó fi di aago 7 tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n mọ̀ ti bára wọn ní agodo àwọn ọlọ́pàá. àwọn míì ti bára wọn lọ́gbà ẹ̀wọ̀n. people ask me the reason why nínú gbogbo ìrìn àjò wa ẹ̀já dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. I mú jojo. òun náà lèmi ṣe ń dúpẹ́ lọ́wọ́ Elédùà fún àánú àtòrí ọ̀fẹ́ tó tún fi fún wa láti pàdé lórí ètò tòyìn ìyẹn ètò amúlùdùn. níbí láti máa ń gbé àwọn amúlùdùn wa wá. ó jẹ́ eléré orí ìtàgé ni ó jẹ́ olórin ni tẹ̀mí ni gospel ni tàbí ti fújì. kódà kó jẹ́ hip hop àbí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa even kó jẹ́ àwọn agbábọ́ọ̀lù wa tó bá sá ti wà lágbọ̀ndà àwọn tí ń múlù dùn. lórí ètò náà la wà lọ́wọ́lọ́wọ́ ìkànnì Ìmọ́lẹ̀ TV náà lẹ já sí. ẹ máa lọ sórí Facebook ẹ máa lọ sórí YouTube kẹ máa follow kẹ máa like Ìmọ́lẹ̀. lóko lóòtú ètò yìí VJ Sados lóko ẹnjìníà wa Captain Taiwo kámẹ́rà wọn fún wa fún tòní Isaiah ló dúró gbágbá pẹ̀lú mi.
àpótí ẹ̀rí náà wà nísàlẹ̀ ó ṣe ó bàbá. tí wọ́n mọ́nítọ̀ bí gbogbo ẹ̀ ṣe ń lọ. ayé òní wọ́n máa ròyìn Jésù lọ. Adébáyọ̀ Josiah Abíọ́lá lórúkọ tèmi tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ìmọ́lẹ̀. ètò tòní ẹ gbádùn wa dọ́ba àti bí ọwọ́ àná la ti ń fi sórí agbágbé wípé ẹ kú ojú lọ́nà àlejò wa fún tòní. ayé òní wọ́n máa ròyìn Jésù. gbajúgbajà olórin ẹ̀mí tó tún jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lóore tó ṣe fún mi. wòlíì ọmọ wòlíì ó ní mo gbé wá sórí ètò fún tòní. ògo ni fún wa o. ẹ ó gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn lónìí. ẹ mọ́ tí ìyíkù ń bẹ o. ẹ já lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà. nígbà tá a bá padà dé màá wá gbé àlejò mi wọlé agbára. ó ti yá ẹ bá ń gbé. káàbọ̀ sí iléeṣẹ́ ìròyìn ìmọ́lẹ̀ ojú tẹ́ fún wa ò ní fọ́ etí tẹ́ fi ń gbé wa ò ní. iléeṣẹ́ ìmọ́lẹ̀ TV ẹ máa wò wá. You can watch our program live on Imole TV Yoruba on Facebook and on YouTube. And you can also follow our social media accounts on Facebook, Twitter, YouTube, Instagram, and TikTok. This is Imole TV, a brilliant way to light your world. Imole TV ẹ ṣáà máa wò wá o yóò dáa. Imole Property Agent ló ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ kú dédé àkókò yìí. Ilé ń tẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí ó wà fún títà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà lógun mẹ́rin àgbáyé. 2-bedroom flat 6 ló wà nínú rẹ̀ tí omi ń ràn bẹ́ẹ̀ ń bọ́ òwò wà ń bẹ́ẹ̀ tó mi ń ràn nù gbogbo ẹ̀. Prepaid sì wà ń bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé oníkálukú ló ń lo prepaid tiẹ̀. Ilé yìí wà fún títà ní owó tí ò gún pa rárá. Inú pálọ̀ rẹ̀ bó ṣe rí rèé. Nígbà tẹ́ bá wọnú pálọ̀ ẹ bọ̀ sí kitchen. Láti kitchen náà lẹ́ ń wò yìí ẹ láǹfààní láti bọ́ sí inú yàrá àkọ́kọ́ ó ní ẹ láǹfààní láti wò yìí. Tẹ́ bá kù nú yàrá àkọ́kọ́ ẹ bọ̀ sí ilé ìtura ìyẹn toilet láti bẹ̀ ẹ tún bọ́ sí yàrá kejì. Àbá ní ilé yìí wà tí ẹ bá ti kúrò ní oríta àbá ni ẹ ń wò yìí. Tẹ́ bá ti kúrò ní oríta àbá tẹ́ ẹ yà wọlé tẹ́ ń lọ sí ààfin. Tí ẹ bá ti dé ààfin Olúbẹ̀rẹ̀ ẹ kàn ra yà sí apá òsì yín. Tẹ́ bá ti rà sí apá òsì yín tẹ́ ra tọ̀ díẹ̀ ilé náà ni ẹ kàn. Ẹnikẹ́ni tó bá nílò ilé yìí láti rà owó tí òkun pa òun náà ni ilé yìí wà fún títà. Ìlú Ògbómọ̀ṣọ́ náà ni ilé yìí wà. So tí ẹ bá nílò rẹ̀ ẹ kàn sí nọ́mbà tí ó ń lọ lórí móhùnmáwòrán yìí ní Àbá ní agbègbè ààfin Olúbẹ̀rẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní ilé yìí wà. Ẹ ṣé. Orí mi jà fún mi dákun má kọ̀rẹ́ tètè ṣorere kí gbà mí tó lọ. Ẹ wo ohun tí ò dáa kò dáa kò lórúkọ méjì kò dáa ohun tí ò yẹ ni kò yẹ ni. Àní ohun tí ò dáa kò dáa kò lórúkọ méjì kò dáa ohun tí ò yẹ ni kò yẹ ni. Ìyà ò tọ́ sí mi òṣì ò tọ́ sí mi àìrí jẹ ò tọ́ sí mi àìrí mu ò tọ́ sí mi ìpọ́njú ò tọ́ sí mi ẹlẹ́dàá mi mo bẹ̀. Bàbá fi mí lọ́kàn balẹ̀ kí n má ṣẹrú ayé. Mo mọ bí torí mi ń gbé mi rẹ̀. Ó dá mi lójú ibi ayọ̀ ni. Bẹ́kún pẹ́dà lẹ́kan lórí ọ̀rọ̀ mi. Ayọ̀ ń bọ̀ fún mi lówùrọ̀ dandan. Bẹ́kún bá pẹ́ dalẹ̀ ayọ̀ ń bọ̀ lówùrọ̀. Àwọn àwòrán kan bẹ tá a fi hàn nípa àlejò mi fún tòní. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti mọ òdòdó ẹ̀mí àbí tẹ́ ẹ̀ tí gbọ́ nǹkan kan pa òdòdó ẹ̀mí rí òní gangan lẹ́gbọ́ ta ni òdòdó ẹ̀mí níbo lòdòdó ẹ̀mí ti bẹ̀rẹ̀ orin gan. Ǹjẹ́ àlàkọjá tiẹ̀ wà kí wọ́n tó débi wọ́n wà lónìí nítorí pé èèyàn ò kan lè ṣàdédé ga bí ó sì pé ó ti bì kan bẹ̀rẹ̀. Ta ni ọ̀gá òdòdó gan ta ló kọ́ òdòdó lórin onílẹ̀ láǹfààní láti gbọ́. Ẹ má já fi àkókò wa ṣòfò ẹ bá ń gbé àlejò mi sórí agbágbé káwọn èèyàn rí wọn. Àlejò mi ẹ bá ń gbẹ́nu sí microphone bí àṣà ọ̀gá mi Oríyọmí ẹ jẹ́ káwọn èèyàn dá yín mọ̀. Orúkọ mi ni Ọmọ́táyọ̀ Moses tí gbogbo èèyàn mọ̀ sí òdòdó ẹ̀mí tí flavour. Ẹ ṣeun ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ yín díẹ̀ ọmọ ìlú wo ni yín lágboolé o. Ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni mí o. Ògbómọ̀ṣọ́ wa ń bí. Ògbómọ̀ṣọ́ wa ń bí báyìí. Àwọn kan sì wá sọ pé ẹ fojú jọ àwọn tí ń kó pé bóyá China nìyí. Rárá o ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ nìyí.
local government not local government gan. ní ilẹ̀ àríwá belong sí ìjọba àríwá àbí. bẹ́ẹ̀ ni inú wa dùn láti rí yín iṣẹ́ wo lẹ yàn láàyò gan ẹja ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. iṣẹ́ orin náà mo yàn láàyò iṣẹ́ tí mo ń ṣe náà ni. ṣé iṣẹ́ orin gangan lẹ fi pilẹ̀ ayé yẹn ni àbí bò ló ti bọ́ sí orin. ohun gbogbo ó wà lọ́wọ́ ọlọ́run bí ẹ̀dá ṣe fẹ́ ìrìn àjò ẹ̀ ọlọ́run mọ̀ sí. ṣùgbọ́n orin yìí gangan ni ohun tí ó kọ́kọ́ hàn jáde nínú ẹ̀bùn nínú ìrìn àjò mi kó tó di pé mo tún lọ kọ́ṣẹ́ ọwọ́ kó tó di pé mo tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ orin yìí gangan ló hàn jáde nínú ìrìn àjò mi. ó túmọ̀ sí pé láti bẹ̀rẹ̀ ayé yẹn gangan orin ti wà nú ẹ̀jẹ̀. lóòótọ́ láti bẹ̀rẹ̀ ayé mi gangan ni orin ti wà ló ti jẹ́ ẹ̀bùn fún mi láti kékeré. ṣé ká wá pé wọ́n bí yín sínú ẹ̀ ni àbí Ọlọ́run kàn fún yín ní ìmísí orin yẹn gan. rárá o bàbá mi ò kọrin o màmá mi ò ṣe olórin nínú ìran bàbá mi àti màmá mi kò ṣe olórin bẹ́ẹ̀. ẹ̀yin lẹni àkọ́kọ́ òun kọrin. bó o ló ṣe wá jẹ gan. ohun tí mo kàn mọ̀ ni wípé màmá tó bí mi lọ́mọ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n kó tó di pé wọ́n láǹfààní àti dá ìjọ wọn lẹ̀ gangan ni mo ti ń kọrin láti kékeré. mo máa sọ fún yàn pé ọdún tí mo dá ẹgbẹ́ báǹdì sílẹ̀ ni mo mọ̀ mi ò lè sọ pé ìgbà tẹ́ ẹ ti ń kọrin bọ̀ ó túmọ̀ sí pé ẹ jí sínú orin ni. bẹ́ẹ̀ ni ẹ̀bùn tí mo nígbà láti ìdí ìlú mo ti máa ń kọrin ní chọ́ọ̀chì tí à ń lọ nígbà yẹn mo sì kéré gan mo kéré gan lọ́mọ kékeré nígbà yẹn. ẹ ṣeun ẹ jẹ́ kí n wá lọ báyìí ọdún wo gan lẹ lè wòye pé ẹ̀yin gan rí wípé orin yìí ọ̀nà mi ni tí ẹ fi rò pé kẹ́ ẹ gbé báǹdì kalẹ̀. rárá o ohun tí mo lè sọ ni pé mi ò lérò pé kíní yìí ọ̀nà mi ni o ohun tí mo lérò gbà yẹn ni pé mo nífẹ̀ẹ́ sí nǹkan tí mo ń ṣe. ṣùgbọ́n tí mo rí pé mi ò tiẹ̀ tí ì ní òye pé mo fẹ́ ṣe mo fẹ́ fi jẹun báyọ̀ kí mo ti ní òye pé orin ni mo fẹ́ kọ mo fẹ́ fi jẹyàn ni mi ní kọ́ sí ọwọ́. ilé ti bẹ̀rẹ̀ gan lẹ́ẹ̀ ti mú ní bàdà. èmi kàn ń ṣe pé torí pé mò ń gbádùn kan tí mo ṣe I love what I'm doing so ló jẹ́ kí n máa ṣe ń gbà mi ní pé bí àwọn tí mo fẹ́ fi jẹun. ẹ jẹ́ kí n wá béèrè báyìí ǹjẹ́ òdodo ẹ̀mí tiẹ̀ kàwé díẹ̀ àní iṣẹ́ tẹ̀ wá ń sọ yìí gan iṣẹ́ ọwọ́ wo gan ni káwọn èèyàn mọ̀ bóyá káfíńtà bóyá ti rúgí sọ́mu èlì rí. nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mo kàwé mo sì tún kàwé gan. báyìí náà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo kàwé mo sì tún kàwé o mo lóore ọ̀fẹ́ àti lọ sí ilé ẹ̀kọ́ àbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ mo lọ sí grammar Anglican Grammar School ni mo lọ mo láǹfààní àti lọ sí ilé ìwé Towa Polytechnic ní Ìbàdàn so presently mo tún wà ní ilé ìwé báyìí ilé ìwé tí mo sì tún kẹ́kọ̀ọ́. iṣẹ́ wo lẹ wá kọ́ gan. mo kọ́ iṣẹ́ kàtẹ́ pé olóòtú mi náà mo ṣe tí mo kọ́ bọ́ ẹ jẹ́ kí n sọ fún mi. mi mọ̀ ẹ jáwé yìí ó mọ̀. mo kọ́ iṣẹ́ tẹ̀wétẹ̀wé. iṣẹ́ tẹ̀wétẹ̀wé ó tọ́dún mélòó tẹ̀ ló ń bẹ̀. ọdún tí mo fi kọ́ṣẹ́ torí pé tí mo kọ́ ń bẹ̀ pọ̀. akọ èkéde kan tó ń pè ní binding èyí ò lè akọ printing akọ rubber stamp tí wọ́n tún wá ní kankan náà ní tí mo tó kọ́ mbẹ̀ tó bá tún tí ọ̀rọ̀ bá tún débẹ̀ máa sọ. ẹ tó débẹ̀ náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí tá a ti bẹ̀rẹ̀ bí tá a bá dé ẹ jẹ́ n wá béèrè báyìí pé tá lọ ọ̀gá òdòdó ẹ̀mí gan-an torí pé èèyàn ò lè wà kó má ní ẹni tó ń wò gẹ́gẹ́ bí aṣáájú tá lẹ táàpù ẹ̀bùn yín lára rẹ̀ tẹ̀ ń wò bí àwòkọ́ṣe. ògo jẹ́ fún ògo wà fún Ọlọ́run ló sì ní gbogbo ògo ṣé rí ohun tí mo mọ̀ ní wípé ọ̀gá tí mo ní pọ̀ o gbogbo ẹni tó bá dẹ̀ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ga tó ẹni yóò sọ iye ẹ̀kọ́ tó máa ní tó gbogbo ẹni tẹ́yìn bá ti wò ṣe pé lápájá yìí mo bá níwájú mo wò ṣe ọ̀gá ni àwọn tẹ́yìn bá tún ń jíwò ní kọ̀rọ̀ kan ọ̀gá náà tó ní ọ̀gá ni wọ́n náà ayé ló di ayé social media pé ẹni tí ayé bá mọ̀ ní ẹni pé torí pé ó lóko àwọn ní àwọn náà wà tẹ́ pé wọ́n wà ń bẹ̀ kó tó di pé àwọn tó lórúkọ yẹn dé tí wọ́n sì tọ́lọ́run dẹ̀ ń gbà fún wọn tán mọ̀ ṣe so ọ̀gá tí mo ní pọ̀ o bọ̀ ẹ jẹ́ kí n break ẹ̀ báyìí ní ìgbà tí Ọlọ́run fún mi lẹ́bùn láti máa kọrin ní ìjọ tí à ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí
màmá mi ní oore ọ̀fẹ́ àti dá ìjọ sílẹ̀ kí mi ò ṣe èmi sì jọmọ kékeré nígbà yẹn mi ò tí ì lè wàyà mi láti pé mo dẹ́gbẹ́lẹ̀ bí kò ṣe pé tá a bá ní program ní church àmọ́ kọrin ní church mi náà máa lùlù ọmọ ẹ máa lù rẹ tó máa kọrin. so lately ni màmá tó bí wọn lọ máa rí pé ó dà pé ọmọ yìí fẹ́ ní ẹ̀bùn orin yìí o so wá ní ọ̀gá mi kan tí àwọn èèyàn mọ̀ tí máa sọ wọ́n jẹ́ Ṣèyí Àlàó wọ́n máa ń pọ̀ ní Ṣèyí Adéògo. Àwọn ni ọ̀gá mi ẹni tí mo kọ́kọ́ wò ṣe tí mo kọ́kọ́ lọ sọ́kẹ́ pé tí mo kọ́kọ́ wò ṣe tí mo kọ́kọ́ lọ sọ́dọ̀ wọn mo lọ join ẹgbẹ́ tí wọ́n ń gbà àwọn ti ní ẹgbẹ́ Adéògo bẹ́ẹ̀ àwọn ti ní ẹgbẹ́ ń gbà yẹn so a máa ń lọ sí meeting wọn ní every Sunday ní church sí àdẹ̀sùsùpà so ọ̀dọ̀ wọn ni mo ti jẹ́ ọmọ lẹ́yìn èmi dẹ̀ tó kéré jù nínú àwọn tí wọ́n kó káàkiri gbà yẹn ẹ báwa náà sì rí lọ́dọ̀ ológo dídán gbà wọn. àwọn ní ẹni àkọ́kọ́ tí mo lọ kẹ́kọ̀ọ́ lára rẹ̀ so ìgbà tí ìrìn àjò wa tún gùn síwájú tí mo tún pọ̀ síwájú mo lè rẹ̀ fẹ́ nígbà tí wọ́n sọ pé kí n kọ́ sí ọwọ́ torí pé mo lè rẹ̀ fẹ́ jẹ́ pé èmi nìkan lọmọkùnrin tí màmá àti bàbá mi bí so ibi tí mo tún wá lọ kọ́ṣẹ́ ọ̀dọ̀ olórin ni. ǹjẹ́ lè mọ̀ wọ́n. ẹ lè mọ̀ wọ́n àwọn náà ni wòlíì àti ajíhìnrere Solomon Ayọ̀ Adébáyọ̀ Alóore Jésù Ayọ̀ Alóore kí Ọlọ́run tẹ́ wọn kó túbọ̀ tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ ẹ ṣeun inú mi dùn pẹ̀lú àwọn ibi tẹ́ dọ́gbọ́n yà sí yẹn ẹ jẹ́ kí n wá béèrè báyìí lẹ́nu ìgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ orin tẹ́ wọnú ẹ̀ gangan ó tọ́dún mélòó báyìí tẹ́ ẹ lè kà pé ìgbà tí mo bẹ̀rẹ̀ ó tọ́dún mélòó. gbogbo ìgbà tí mi ò ní sí gbogbo ìgbà tí mo ṣe lọ tí mo wà ní ọ̀dọ̀ àwọn Adéògo mi ò lè ṣe mọ́ bọ́ ọdún tí mo mọ̀ pé mo dá ẹgbẹ́ orin lẹ̀ it was around 2003-2004. ó tọ́dún mélòó tá a bá sí báwọn. ó ti máa tó bí 23 years. 23 years lòdòdó ti one stage. bẹ́ẹ̀ni tá a gbé àti ní stage. táwọn kan ó rò pé bóyá àná lẹ bẹ̀rẹ̀. àná náà mo sì bẹ̀rẹ̀ lójú àwọn kan lójú àwọn olóòtú àná náà mo sì bẹ̀rẹ̀. bọ̀ now ẹ mọ̀ pé àwọn kan ń bẹ tó jẹ́ wípé wọ́n rò pé bóyá bíi ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn pé lọ́lọ́run á bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. ó ti jù bẹ́ẹ̀ lọ. ibi tí mò ń lọ nù ẹ já dúpẹ́ fọlọ́run ọba. ẹ jẹ́ kí n wá lọ báyìí wípé lẹ́nu ìgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ orin yìí ọjọ́ wo òun ló kà yín láyà tẹ́ ò pé ṣé màá sì fi ṣe orin yìí ṣé màá sì lè tẹ̀síwájú báyìí ẹ wò dúdú ẹ̀mí lẹ́yìn wò lọ́ọ̀kan o ìjọ wo lẹ wò pé orin yìí ṣé ó sì rọrùn báyìí ṣé mi náà ó lè gbégbá iṣẹ́ orin yìí. ẹ rí i pé mo ti sọ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé ohun gbogbo tí èèyàn bá ń ṣe èèyàn kọ́kọ́ nífẹ̀ẹ́ nǹkan tó ń ṣe ni tí èèyàn bá lórí fẹ́ àti nífẹ̀ẹ́ nǹkan tó ń ṣe kò sírú dojúkọ àbálà kọjá tó bá ní tí òrò bá bẹ kó òun padà àfi tó o bá nífẹ̀ẹ́ nǹkan tó ń ṣe pé nǹkan tó ń ṣe yìí òun ṣe tó gbá pé jẹ́ máa rówó mẹ́ni what if tẹ́lẹ̀ ká mọ̀ sọ what if tí o bá rówó ń bẹ̀ ní tó wá lọ so ò ní padà sẹ́yìn so gbogbo àlàkọjá àti dojúkọ tí mo ní nídìí iṣẹ́ orin kò fìgbà kankan sọ sí mi lọ́kàn pé mi ò ní ṣe mọ́ àbí máa fi ilẹ̀ ó pọ̀ kò sí nǹkan tí kò sẹ́ni tó máa wà ní orí ìrìn àjò over 20 years tí ò ní lálàkọjá ó pọ̀ gan bọ̀ ìkankan wà tí mi ò lè gbàgbé púpọ̀ tí mi tẹ̀lé gbàgbé rárá even though tí n bá tún jù báyìí lọ ọdún yẹn nígbà tí mo kọ́kọ́ ṣe àwo that was 2010 ni mo ṣe first record mi tí mo pè ní ire mi so time yẹn social media ò tí ì gbalẹ̀ dáadáa báyìí ó láwọn kan tá a máa ń pè ní marketer promoter kankan so wálé nìkan tí mò ń bá sọ̀rọ̀ torí orí afẹ́fẹ́ tí mo ní lórí ẹ̀fẹ́ àti ìdárúkọ ẹnìyẹn wá ní pé kí n wá sí Ọ̀yọ́ ẹnìyẹn ń gbé Èkó pé wọ́n á mọ̀ pé Ògbómọ̀ṣọ́ sí Èkó ó jìnnà òun bọ̀ wá sí Ọ̀yọ́ wá ya iṣẹ́ kan bóun lòun mákẹ́tì iṣẹ́ yẹn ó ṣe fídíò náà pé ká pàdé lọ́yọ̀ọ́ mo ṣáà tẹ ọkọ̀ létí ẹ̀ lẹ́nu kékeré wá mo ṣáà wà mo lọ sọ́yọ̀ mo mú master first record mi dání ó ní kí n máa bọ̀ ní mo ti gbàgbé hòtẹ́ẹ̀lì ní Ọ̀yọ́ níbi hòtẹ́ẹ̀lì fèsì dàkàmkà hòtẹ́ẹ̀lì tóbi òun náà tóbi báyìí mo ṣáà dé hòtẹ́ẹ̀lì yẹn mo bá ẹni tó ní pé kí n wá
mo pè ẹni náà pè kọ́ mi mọ́ kò pẹ́ òjò táwọn ìbẹ̀rẹ̀. ẹ sì ti wà lọ́yọ̀ọ́ ẹ ti wà lóòtẹ́ẹ̀. ti wà lẹ́nu òtẹ́ security mo ní àwọn náà ní pé kí n wá ẹni báyìí mo tún ju ẹni ẹ bẹ́ẹ̀ ni ṣe rí ni wọ́n ti ní àwọn olè jẹ́ pé kí Haruna the Plaza lórúkọ Haruna the Plaza. ẹ lè gbàgbé ní tòótọ́ àwọn tábà wà ní Ọ̀yọ́ wọn ti máa mọ Haruna the Plaza security ò jẹ́ kí n wọlé kó jọ bí Hausa máa kó jẹ́ kí n wọlé òjò táwọn wíyì rọ òjò yẹn pa mí òjò tó dá mo tó ń pè kò gbé mo ṣàkúrò mẹ́ mo lọ sí páàkì padà mo ń bọ́ l'Ògbómọ̀ṣọ́ mo ń dé kí ẹsẹ̀ kà ní Ògbómọ̀ṣọ́ padà báyìí. mo wá dá iná bẹ́ẹ̀ nìyẹn ló wá ṣe ẹ má bínú silent fún mi wá ìyẹn dùn mí gan-an mi lè gbàgbé o. ẹ ṣeun lẹ́nu iṣẹ́ orin yìí ìjọ́ wo nínú yín dùn jùlọ tẹ́ wá wò pé àṣé mi náà lè bára mi bì. ọjọ́ tínú mi dùn pọ̀ o ọjọ́ tínú mi dùn pọ̀ o ọjọ́ tí mo lórí ọ̀fẹ́ àti kọ́kọ́ lọ sóde tí mo pawó tí n parí ọjọ́ yẹn inú mi dùn jọta ọjọ́ yẹn mo dẹ̀ pa 4,000 naira. ẹgbẹ̀rún mẹ́rin náírà owó tó sì níyì ń gbà náà ni. iye tó kè mí ń gbà lọ́dún náà lọ́dún tá a sọ yẹn lọ́dún tó bá bí 800 ló kàn mí jọ. nínú 4,000. inú mọ́tò inú abẹ́ bẹ́ẹ̀dì inú wardrobe mò ń kó sí tí n bá ti kó sábẹ́ bẹ́ẹ̀dì máa sùn lé máa tó ń kó mo tó lọ kó sínú wardrobe tí n bá tó lọ tọ́lẹ̀tì máa tó wọlé máa ẹ̀jẹ̀ tó wo owó yìí. ọjọ́ ìjọjọ́ tí inú mi dùn. ẹ ṣeun ẹja wa lọ báyìí lẹ́nu orin yìí àwọn àtìlẹ́ ń wò bí àwòkọ́ṣe pàápàá jùlọ lákòókò tá a wà ṣe mọ̀ pé ayé tá a wà nísìn ayé ìtùngbá ni àwọn wo ni bóyá tẹ́ẹ̀jọ jẹ́ akẹgbẹ́ àbí tẹ́ẹ̀jọ jẹ́ tẹ́ẹ̀ wà ní láì kan náà tẹ́ẹ̀ lè sọ díẹ̀ nípa wọn. gbogbo ẹni tí ohun tí à ń ṣe yìí ní orin tí à ń kọ àti ibi tí ó dóde yìí gbogbo èèyàn tó bá ń ṣe dáadáa kódà àtẹni tó ń gbìyànjú tí ò tí ì yọ ẹni mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ọ̀gá tèmi nípò o ẹlòmíì olójú ẹni tó lè sọ bẹ́ẹ̀ ẹlòmíì ò lè sọ. bẹ́ẹ̀ ni nígbà tó lọ́n bá ti gbà fún wọn. bọ̀ ayé mi ò rí pé ó yẹ káyé rí bẹ́ẹ̀ tí n bá ní mò ń wò yín kò dín mi kù kò dín mi kù. àbí. so ọ̀pọ̀lọpọ̀ mi máa jí yín wò kò dẹ̀ fẹ́ káyé mọ̀ pé ẹ̀yin lẹ̀ ń wo àwọn èèyàn tó bá dẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ wọ́n mọ̀ pé alágbájá ni torí pé mi ò mọ tó lè wà nú ẹ àbí tó lè wà nú rẹ bẹ́ẹ̀ so àwọn tí èmi sì ń wò sí pọ̀ o wọ́n sì pọ̀ àwọn tó ń ṣe dáadáa tó wà lókè tí mò ń fi tèmi náà máa ń gbàdúrà fọlá wọn tọrọ tèmi náà dàbí lágbájá báyìí tèmi náà dẹ̀ mójútó wọ́n pọ̀ gan tí mi ní lárúkọ tó pọ̀ wọ́n pọ̀ gan. torí ẹ ní fẹ́ ṣe ẹnìkankan ẹ bá ń gbé orin kan òkè. wọ́n ṣe ní jẹ́rìs orin tí mò ń kọ gan kódà tó jẹ́ pé àwọn tó tún kọ nǹkan tí tẹ́ ẹ pé kèsè nǹkan tí mò ń kọ náà kọ mo sì tó rí wọn bí àwòkọ́ṣe. tẹ́ ẹ̀ tún wo nǹkan kan lára tiwọn náà kẹ́kọ̀ọ́ ẹnjìníà jẹ́ káwọn èèyàn tiẹ̀ gbọ́ nǹkan gbọ́dọ̀. tí ayé ti gbẹ̀gàn mi pẹ̀ tó òdòdó dàbí lánàá o kò sì múlẹ̀ rí rẹ̀ níṣẹ́ kékeré ẹnu lára yẹ fi pààyàn àkókò tí kì bọ́bọ̀ tèmi bẹ́ẹ̀ kọ́ o ó gbọ́ jáde wá fún mi lọ ìkànnì mọ́lẹ̀ lórí ìjà sókè káyé lè mọ̀ mi mọ́. síríkì aráyé ò mórí ọmọ ọlọ́run ló ṣe orin sí gbọ́ aráyé ò mórí ọmọ ọlọ́run ló ṣe orin sí gbọ́. àròjà wípé aráyé fẹ́ sọ̀rọ̀ òdì sí ọlọ́run látara wípé aráyé fẹ́ sọ̀rọ̀ lólólólóló sí ọlọ́run látara. ara ní ìbálẹ̀ yìí ọ̀rọ̀ wọn ti sú mi wọ́n lébi wọn ò bá bí. àlejò mi náà lẹ ti ń láǹfààní láti gbọ́ yẹn ìwọ tí wọn náà wò pé kó di bódòdó ṣe dìlé ní so ọmọ tó dòdó ti là kọjá sẹ́munjú ti rí bódòdó tó débi tí wọ́n dé lé ní. àlejò mi nítorí àkókò wa àtàwọn tí wọ́n fẹ́ gbọ́ àwọn kankan lẹ́nu yẹn
mo rí i pé ẹ̀yin àtàrákùnrin kan tí wọ́n gbé sórí agbágbé nísìn tí ẹ̀jọ́ ń kọrin àwọn wo lẹ ti jọ pín stage papọ̀ tẹ́ ẹ ti jọ kọrin rí àti pé kí lorúkọ arákùnrin yìí bó lẹ sì pàdé. tí bá rí dáadáa arákùnrin tí wọ́n wà lórí tájọ wà ní stúdíò yìí ìlú Èkó ni Késlìkì àti Kékeré Jésù ní àwa tí a wà ń bẹ̀. ó ní olólùfẹ́ mi kan tó fẹ́ràn mi gan tó wà l'Amẹ́ríkà orúkọ ẹ̀ jẹ́ Nosa Ogunṣeitan ó ló ṣe birthday that was last year July ó ti gbọ́dọ̀ kan lọ́sẹ̀ so ó ní à ń celebrate ní ọjọ́ yẹn tí a fi pàdé and ìyẹn dáadáa dẹ̀ ní arákùnrin náà ní Késlìkì àti Kékeré Jésù ìyẹn dáadáa ni wọ́n á dẹ̀ ṣe bó ti yẹ ká ṣe nígbà yẹn. ó tó lórin mélòó tẹ́ ẹ ti bá pín stage papọ̀ tẹ́ ẹ sì tínú yín jọ dùn pé mo gbádùn tẹ́ni ikọ̀ tẹ́ni náà sọ pé mo gbádùn òdòdó gan. mi mọ̀ lè ká o ọ̀pọ̀ díẹ̀ o ọ̀pọ̀ díẹ̀ o ọ̀pọ̀ díẹ̀ o mo ti lọ sí church bàbá mi Òkòtó Jésù tí mo ń kọrin táwọn náà kọrin so wọ́n pọ̀ bẹ́ẹ̀ Adégbòdù bọ́lọ́mọ mi tẹ́bọ̀rọ̀ àtàwọ̀ sí afẹ́fẹ́ rere wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn o. ológo dídán bá mi Àkànní Ramon lecturer so wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn o. ẹ jẹ́ kí n wá sọ báyìí wípé lẹ́nu orin yìí kí ni àwọn nǹkan tẹ́ fẹ́ fi bá wọn tó ṣẹ̀ ń dìde bọ̀ kí lẹ fẹ́ fi bá wọn sọ̀rọ̀ bóyá nínú àlàkọjá tiyín kó má bàa rí ọkàn wọn. ibi tó fẹ́ mú mi lọ ó jẹ́ nǹkan tó yẹ pé mi kì í rí lè sọ fún èèyàn torí mo believe pé gbogbo ẹni tó bá ti tójú bọ́ kò sẹ́ni tí á jí tí á gbàdúrà pé mo fẹ́ nǹkan tí ò dáa kó ṣẹlẹ̀ sí i bọ́n tó ṣe pàtàkì ń bẹ̀ ni pé gbogbo ẹni tó bá ń ṣerú iṣẹ́ orin àbí anything tó bá wà ní entertainment field ohun tó ṣe pàtàkì ni pé kọ́kọ́ nífẹ̀ẹ́ nǹkan tó ń ṣe number one sincerely when you love what you are doing kò sí nǹkan tó lè dà bẹ́ẹ̀ kejì bá pé fine kò sẹ́ni tí ò láìkó owó gbogbo aláfẹ́ owó but owó kó jẹ́ secondary nǹkan tá ẹ̀ ń tà gangan and àmọ̀ràn tí mo yẹ tó lè fáwọn tí wọ́n ṣe tí èmi náà ti débi kankan o tí mo lè fúnra mi tí mo lè fáwọn tí ó ń bọ̀ ní wípé ká mọ̀ bí entertainment gbà pé ibi táyé bá yí sí kéèyàn yí síbẹ̀ àti pé kí olórin àbẹ́nibọ̀ tó wà ní entertainment kó mọ̀ bọ́n ṣe máa ń switch irú music tèmi sìn bó ṣe rí nìyẹn o ohun tí mo bẹ̀rẹ̀ church mo ti bẹ̀rẹ̀ ní orin mo sọ fún yàn kan pé fine ẹ̀bùn wà ìpè wà àwọn tó bá dẹ̀ náwọn ní ìpè ibi ẹ̀bùn wọn ti bẹ̀rẹ̀ ẹlòmíì dẹ̀ ní problem ló máa ní tó fi ní òun ti ní pè náà nù so ẹni tí o bá ń ṣe tó fi lè mọ kó lè keep relevance yẹn kí ni ń tà níbo làwọn èèyàn tó yí sí ẹ̀yẹ wo ẹja wo social media ṣe pé sáà dísìkì ti lọ́n sìn. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ń gbà mọ́ èmi ti bá dísìkì múlẹ̀ o mo gbọ́dọ̀ mọ̀ ṣe ni so ó fi hàn pé onìkan ni ó máa ṣe onìkan ni ó ní ó sì mọ data. bẹ́ẹ̀ náà ni ó ṣe kéèyàn lè rí kódà àwọn tó ń tajà náà you should know how to switch pé okay kí ló tó ń lọ kí nìkan tó kù tó bá lo mọ̀ ṣe náà mímọ̀ ṣe ẹrú ni mímọ̀ ṣe ó mọ̀ ṣe fún rí ṣe èyàn lè mọ̀ ṣe kó mọ̀ rí ṣe so ẹ dẹ̀ mọ̀ pé ẹni tó bá rí ṣe láyé máa ń gbà fún bẹ́ẹ̀ ni so tó bá ti rí ṣe even though tó o bá mọ̀ ṣe púpọ̀ ṣùgbọ́n tó ti rí ṣe ń bẹ̀ ẹlòmíì gan tí tó mọ̀ ṣe jù ẹ lọ yóò mọ̀ pé ọlọ́gà torí pé wọ́n rí ṣe so ẹrú ni mímọ̀ ṣe ó mọ̀ ṣe fún rí ṣe. ẹ jẹ́ kí n wá béèrè báyìí níbi tẹ́ ẹ dé yẹn àlejò mi kí ni ìyàtọ̀ láàrin ìpè àti ẹ̀bùn ṣé méjèèjì sì lè ṣiṣẹ́ papọ̀ fúnra wọn. ní ìwòye tèmi I stand to be corrected but ohun tí mo mọ̀ ní wípé ẹ̀bùn gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ dà lórí fíìdì nǹkan tá à ń sọ yìí o ẹ̀bùn ṣe pàtàkì gbogbo èèyàn kọ́ ló máa nípè ẹ má jẹ́ kó jẹ́ báyìí pé mi ò ń sọ ilé bẹ́ẹ̀ ṣe bí mi ní Ọlọ́run ní ọkàn mi ò fairness to God torí pé tí ẹ bá lẹ́bẹ̀ẹ́ jáwọ́ ní Bíbélì ẹ̀bùn ni Joseph kọ́kọ́ ní ẹ̀bùn ló ní torí báyìí pé ó ní ẹ̀bùn àlá ló dẹ̀ ní tó báyìí pé ó ní ẹ̀bùn ìtumọ̀ àlá ni àlá tó kọ́kọ́ lá gbóhùn ráwọn ẹ̀gbọ́n òun rí ti kan tó dúró ìtì mẹ́tàlá àbí pé ó forí balẹ̀ kò ní sọ jáde bọ̀ ẹ̀bùn yẹn ló ní
ẹ̀bùn yẹn nínú ìdojúkọ Joseph ìní ẹ̀bùn ti di ìpè mọ́ lọ́wọ́ iná ti ní ohun bíbélì sọ pé ó ní ẹ̀bùn àlá níbẹ̀rẹ̀ kẹ̀kẹ́ inú túbú ló ti ní ẹ̀bùn ìtumọ̀ àlá ẹ̀tún ti wọnà bíbélì lọ. yes inú túbú ló ti ní ẹ̀bùn ìtumọ̀ ẹ̀bùn sí ní bíbélì ìpè kò pé ní ìpè so ok mo ti ní ẹ̀bùn nísìn ayé ti wá mọ̀ mí tó bá yẹ pé mo rò pé ìgbà tí mo ti lẹ́bùn yẹn o dandan náà mo ti ní ìpè dẹ̀ tó yàtọ̀ ẹlòmíì ìpè ajínrere ni mo ti lọ síbì kan nílùú Èkó ní ọ̀tọ̀ pé àwọn nídìí ẹni tí yóò dùn ní orí ìjọ àwọn torí pé ìjọ yẹn wọ́n lówó ṣe ọdún sáà tó yẹ pé ti pé mi ò níbi tí mò ń lọ ní wọ́n á fẹ́ gba ìyẹn bíi wòlíì kémi jókòó pé kí n di wòlíì mo lè sọ fún mi àlára pé ajínrere ni àwa àwọn ọmọ jínrere káàkiri ni ṣe àgbẹ̀ tí wọ́n fẹ́ wò bá pé tojú kòkòrò pé owó náà mo kúkú wá dẹ́ máa jókòó wọ ìran tí mo ní kọ́ ibẹ̀ náà ló máa kú sí so ẹ̀bùn téèyàn bá cherish ẹ̀bùn kò sí nǹkan tí kò lè sọ̀yàndà ìpè náà wà bẹ́ẹ̀ ló máa wọ bá pé torí pé bẹ́ẹ̀ pé abẹ́ ìpè tí yín lèmi ti ń lo ẹ̀bùn tèmi mo dẹ̀ ń lo ẹ̀bùn yẹn ayé dẹ̀ ti mọ̀ mí àwọn èèyàn bíi mẹ́rin táwọn abẹ́ ìpè tí yẹn àwọn 20 ló wà mẹ́ nínú abẹ́ ìpè tí yẹn tèmi dẹ̀ wà lábẹ́ rẹ̀ èèyàn tẹ̀ ti ń gba tèmi tèmi gbà èèyàn tẹ̀ ti ń gba tèmi náà èmi àti wá ní iṣu ó di pé mi náà ni màá lọ dá tèmi lẹ̀ sọ́nà ń pè mí ṣé iṣu ta kí ló tà lè ṣẹ́tù iṣu ta ní èmi àti mo ṣiṣẹ́ lábẹ́ ìjọba èmi àti ìjọba a ní bẹ́ẹ̀ ìjọba ò sanwó mi mo sì bá pé nígbà tí mo ti sanwó mi o wọ́n sì wà bẹ́ẹ̀ wá pé ẹ fọkàn balẹ̀ gbogbo ẹ máa kú ẹrù owó gbà o mo dẹ̀ dúró ó sáré pé tèmi àti ẹ bá wá jà nítorí pé a wà kú o mẹ́ bẹ́ẹ̀ pé lábẹ́ pé mo kó lábẹ́ ìmọ́lẹ̀ tí bíbí náà lọ fẹ́ lọ dá ìmọ́lẹ̀ tí Òṣùpá TV lẹ̀ àbí Ìràwọ̀ TV. so kí ló dé pé mo lè manage nígbà tí mo ṣe lábẹ́ ìjọba tí mo ń gbowó. tẹ́ ń fara dà ńgbà tí ìjọba já yín lówó ju mẹ́ta oṣù méjì. so ìpè ẹni tó bá wà dẹ̀ ní pé ìpè máa farahàn ní yóò wá bó ṣe yẹ kó wá fáyín ibì kan náà lèyàn máa ń gbà dìde bọ̀ yóò wá bó ṣe yẹ kó wá méjèèjì dẹ̀ lè ṣiṣẹ́ papọ̀ téèyàn bá ní understanding ẹ jẹ́ káwọn sìn èmi nígbà tó time kan mo rò pé ok gospel line tí mò ń kọ yìí mo fẹ́ switch gẹ́gẹ́ mọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan torí mo mọ̀ pé olóòtú náà mọ̀ pé nínú ọjọ́ ọmọ kébù àṣírafù ẹ̀bùn pọ̀ mẹ́ẹ̀kan bẹ́ẹ̀ni tó pọ̀ nílùú tá a dẹ̀ wá yìí tí o bá lẹ́bùn ní kérúbù nígbà yẹn tójú òtí ìlà tó báyìí tó bá máa rìn tí ẹ bá sáwọn kan tó ti wà lókè àwọn ológo dídán nígbà yẹn àwọn alóore Jésù nígbà yẹn lẹ́yìn wọn tó bá pé o bá rìn o lè rìn ju 3-4 years lọ ẹlòmíì ò ti dìde so mo wá wò pé ṣé nǹkan tá a ṣe yìí náà iná ládẹ fi débi tí à ń lọ yìí so kì mo wá pé kẹjẹ mo fẹ́ switch music mi mo wá pè ní dynamic music dàgbé tó bá pè mí níbí nǹkan báyìí máa kọ till date tí mo ṣe sọ̀rọ̀ yìí tó bá pè mí ní church kì í sọrin tí mò ń kọ lágbo lẹ́kọ̀ọ́ ní church so tí máa fi lè manage gospel and dynamic tí máa fi lè manage àwọn akọ̀ ó fi hàn pé ìyẹn lè manage ìpè àti ẹ̀bùn náà papọ̀. ẹ ṣeun bàbá wa ọba Olúṣọlá Àlàó kọ́ mò ń wò ni. bẹ́ẹ̀ni. àìmọye ọba tẹ̀tì ẹ̀ ti kọrin fún àwo ti wọlé kanlẹ̀ náà níyìn àti gbogbo àwọn èèyàn lóríṣiríṣi ẹ má jẹ́ ń gbàgbé níbi tí a ti ń bọ̀ ẹ̀bùn ó wà lára òdòdó ǹjẹ́ òdòdó ẹ̀mí ní ìpè. ok ẹ jẹ́ kí n dáhùn báyìí tí òye yé mi pé mo ní ẹ̀bùn tí n bá ní ìpè àwọn ènìyàn sọ pé mo ní ìpè tí n bá sọ pé ẹ rí pé báyìí ní àtẹnitọ́ lọ́n pè àtẹni tí ó pè yóò lọ́n pè mí náà so ẹ jẹ́ kí ó hàn sí Ọlọ́run tó pè mí àti àwọn èèyàn tó ní wíwá ọmọkùnrin yìí ó ní ìpè torí ẹ bá ní pé mo ní pé sọgbà mo ní pé wọ́n ti gbé pé tí n bá ní ṣùgbọ́n tó yẹ pé torí ní tí mo sọ ni pé ìpè ìpè tó jẹ́ nǹkan tó yẹ pé ó tún yàtọ̀ sí ẹ̀bùn. ó wà láàrin Ọlọ́run àti ẹni tí. Ọlọ́run ló mọ̀ bó ṣe máa ń design rẹ̀ ẹni tó bá máa pè ẹ wá nígbà tí Ọlọ́run darí Elijah lọ sí inú igbó kò séyàn kankan bẹ́ẹ̀ Ọlọ́run ló ríran gbà yẹn ló pé ìyẹn ò mú ìwọ tó ríran pé ìyẹn ò mú nílẹ̀ kan tí wọ́n náà ti ń gbé bẹ́ẹ̀ ìyẹn ò mú wọn náà. dandan lè yàn. so ìpè agbára ìpè ló ṣiṣẹ́ mẹ́rin pé ó wá da yẹn sínú igbó ẹyẹ dẹ̀ ń gbóúnjẹ fún so ṣé ẹyẹ lè dáná so anything about calling àdìtú ni. ẹ ṣeun ẹnjìníà mẹja dátọ́ mi
ẹ bá ń gbé orin òdòdó kan sí nínú àwọn èyí tá à ń wò. kí ló yóò kò kájú ẹ̀ olówó pàrọ̀kù kò kájú ẹ̀ dádì bọ́ọ̀ ò kájú ìlú níyà ní ọ̀yà ọ̀rọ̀ ọjọ́ mi ni. ọ̀rọ̀ ọjọ́ mi ni àbúrò ẹni tó lóhùn làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ mi. wọ́n dẹ́ gbèsè kú gbèsè ni. yóò dẹ́ gbèsè kú gbèsè ni. olórí ní ọ̀pẹ ni. àlejò mi náà lẹ ti ń láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀ nípa òdòdó òun náà lẹ ti ń gbọ́ lónìí yẹn ẹ máa share prógráàmù yìí káàkiri gbogbo àgbáyé bẹ́ẹ̀ sì ti ń ṣe bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ ayé tiyín náà kò ní dókùnkùn òdòdó àwọn èèyàn ń bi mí léèrè àwọn nǹkan kan tó dẹ̀ pé mo nílò láti bi yín nígbà tá a láǹfààní láti rí yín lénìí ní gbogbo tẹ́lẹ̀ ní gbogbo ilé ìgbafẹ́ àwọn fújì ló máa ń sábà wà ń bẹ̀ ṣùgbọ́n lóde òní àwọn tí ń kọ gospel tẹ́ ẹ̀ bá ń kọjá lọ lójú títì àwọn tí ń kọ gospel òun lẹ́ẹ̀sábà máa gbọ́jù àwọn ìwọ̀n wa ń kọ̀ndẹ́mù pé àwọn tí ń kọrin ṣọ́ọ̀ṣì iná ní kọrin lé ọtí ojú wo lẹ fi wò ó kí sì ni ìtẹ́ ẹ̀ rí sọ sí ọ̀rọ̀ yìí. ṣe rí in fairness to God bíbélì gbé gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni ṣe rí orin bóníkálukú bá ṣe mú ìní ó ṣe máa present ẹ̀ fáwọn èèyàn ṣe rí orin tèmi ń kọ iṣẹ́ ilẹ̀ yẹn ń ṣe tèmi mú iṣẹ́ tèmi ni tó bá yẹ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bí èrè tẹ̀mí mi kì í ṣe mo ní pé tó bá yẹ pé ọlọ́run pè mí ẹ jẹ́ kó wà láàrin mi àtọ́lọ́run ṣé mi ò dalẹ̀ ọlọ́run ìyẹn ló ṣe pàtàkì so èmi mú iṣẹ́ orin tèmi ń ṣe ti tẹ ẹgbẹ́ ti tèmi mo lè sọ ẹ lè sọ tẹlómi so ti tèmi ìgbà tí mo bẹ̀rẹ̀ pé tí mo switch mo gbé dynamic rè mo rí oríṣiríṣi àwọn ènìyàn tó yẹ pé wọ́n sọ nítorí lè mú mi padà èmi ni mo ní ìran mi èmi mo mọ nǹkan tí mo fẹ́. ẹ̀yin lẹ sì mọ ibi tẹ́ ń lọ. and ẹ̀ẹ́dẹ̀ lè stop mi. so inú mi dáadọ́ pé gbogbo àwọn tí ó ń condemn mi gbà yẹn ìsìn àwọn náà ti ń lọ sí. èmi lọmọ dáadáa lójú wọn báyìí and nítorí ẹ̀kí ṣe bẹ́ẹ̀ ni wípé iṣẹ́ ìgbà tí mo wà pé òkè èmi ni mo rò fúnra mi pé ó fi táyé pé orin náà mo fẹ́ kọ èyàn lè kọrin la àwọn èèyàn kọrin lànà. tí wọ́n ní nǹkan kan míì tí wọ́n ṣe tí wọ́n ní nǹkan kan míì tí wọ́n ṣe ẹ̀yà wo bàbá wa Sunny Adé bàbá wa Òbé bàbá wa K1 àwọn bàbá wa àwọn Pasuma Saheed Òṣùpá kankan yẹn àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. even gbogbo àwọn aláṣeyọrí yẹn ká ilé fẹ́lẹ́ àwọn Ayéfẹ́lẹ́. ngbà owó dé tán wọ́n tó mọ dá rédíò station lẹ̀. báyìí sìn wọ́n kọrin orin kan wọ́n kọ wọ́n dẹ̀ la tó fẹ́ pé yẹn lè kọrin la ok mo wá gbé tèmi dé ok fine gbà yẹn oríṣiríṣi ọmọ ìyàwó ilé ọmọ ìyàwó ní bọ́ ní kọrin ní agbo ṣé gbogbo àwọn kinní yẹn mi ò jẹ́ kó stop mi. torí ẹ mú bí iṣẹ́ ni. fine torí pé iṣẹ́ tèmi ni orin ẹni tẹ àwọn tó bá súnmọ́ mi dáadáa kò sí bó ṣe lè súnmọ́ mi tó bá ní patí bó tó fẹ́ pè mí sí patí tó mo èmi gan lè bá pé ọ̀rẹ́ mi lẹ́ni yìí o èèyàn mi lẹ́ni yìí o ẹ̀gbọ́n mi lẹ́ni yìí o kódà tí màmá mi bá ní patí tó bá pè mí wọ́n sanwó. torí ẹ ní wo pé torí pé ó jẹ́ ìyá mi. torí iṣẹ́ tí mò ń ṣe ni kò possible kí n wá sí studio Ìmọ́lẹ̀ TV sí mẹ́rin ẹ máa gbé mi kí mẹ́rin ẹja máa jẹ́ máa fara ṣe Ọlọ́run ó dì fún wa mo fẹ́ kẹ́ ẹ wálẹ̀ ni so mi ní ẹ bá wá sí studio yìí láti wá ṣe nǹkan lọ́fẹ̀ẹ́ nígbà ẹ dákun ẹ bá mi ṣe advert yìí o torí pa súnmọ́ra torí pa súnmọ́ra tí màá ti ń ṣe yẹn ó túmọ̀ sí pé mo jẹ́ kẹ́ wálẹ̀ nìyẹn torí bẹ́ẹ̀ mi ṣe wá ẹlòmíràn wà tó súnmọ́ yín tóun náà tó wá bẹ́ẹ̀ ó wá dé èèyàn mi ò lẹ́mọ̀ tanná fún lẹ́mọ̀ ṣe máa bó ni ó ṣe pé tí ẹ fi sanwó àwọn òṣìṣẹ́ tó ń ṣe bíbáyìí but ìyẹn ni púpọ̀ àwọn èèyàn mi ò kì í mọ̀ how to manage people ó ṣe pàtàkì and bí wàá ṣe lè bó ṣe lè present nǹkan tó ń ṣe fún àwọn tó súnmọ́ tí òfin ní fàjà. mi ń kọrin ilé ọtí nìsín n tí ń jẹ mò ń wá lọ iṣẹ́ mi ni mò ń lọ ṣiṣẹ́ mbẹ́ ni ìyẹn ò túmọ̀ pé kí n mọtí. ìyẹn ò túmọ̀ sí pé ká ẹ máa fagbó mbẹ́. ìyẹn ò túmọ̀ pé kí n fagbó mbẹ́ ìyẹn ò sọ bá bẹ́ẹ̀ máa ń mu sìgá mbẹ́ àbí mu tí mbẹ́ àbí kẹ́ ẹ gbalẹ̀ olùkọ́rọ̀ mi lọ́rùn pé mọtí bẹ́ẹ̀ mi ò kè mi ò mọtí nìsín ṣé ẹ̀ṣẹ̀ kan tó wà láyé náà ni ẹ̀ṣẹ̀ mọtí pé ṣé mi ò ní nǹkan míì tí mo ń ṣe tí ò right so yẹn láfọwọ́mọ discriminate àwọn èèyàn míì
no iṣẹ́ tèmi ìlò orin tèmi ń kọ nìyẹn iṣẹ́ yẹn iṣẹ́ tí mò ń ṣe ni. kò síbi tí mo ti iṣẹ́ ò lè gbéyàn lọ. kò síbi tí iṣẹ́ ò lè gbé kò sẹ́ni tí mi lè kọ́ ọjọ́ kan wà tí mò ń play níbì kan so ó wá lẹ́nìkan tó súnmọ́ ìyá àdúrà ó wá rí àwọn tó wà pàtì yẹn àwọn onífá ló wà pàtì yẹn èmi ṣàkọrin fá fún wọn wọ́n yà á lẹ́tà pè mí lágbá ṣé mo ti ń lọ sí ṣọ́ọ̀ṣì àwọn fá orin fá mo ní kí lẹ́yìn náà wá pàtì àwọn fá. àbí tẹ́yìn náà fi débẹ̀. ṣé bẹ́ẹ̀ yẹn ni wọ́n mo ní iṣẹ́ orin tí mò ń ṣe ni. wọ́n dẹ́ pè yín kẹ́ ẹ wá entertain àwọn ni. ṣé ó dá nígbà tó fa ìbọn fá pè mí sórí jésù ọ̀sẹ̀ ní ìmọ̀ kan bẹ́ẹ̀ ni wọn ò rí mi kó tó di pé wọ́n pè mí. òdòdó ẹ̀mí ìtẹ̀mí rùn bẹ́ẹ̀ ni pé irú ilé ọtí àti irú ọ̀dọ̀ àwọn fa àmọ̀nà tètè máa bọ̀ ìyẹn náà wà ló tẹ̀lé máa kọ́. wọn ò ní pè mí jọ mi ẹni tó kọ́ àmọ̀nà tètè máa bọ̀ ní kọ́ńbẹ̀. ok wọ́n sì mọ̀ pé ẹni tó kọ́ àmọ̀nà tètè máa bọ̀ náà wà àwọn òkà pé ní. mo ò tí wọ́n pọ̀ wọ́n. ẹ ṣe wà lẹ́jọ́ mi. so iṣẹ́ ìní orin tèmi ń kọ iṣẹ́ tèmi ń ṣe yìí iṣẹ́ ẹ ti bí mi sìn iṣẹ́ wo lẹ ń ṣe iṣẹ́ orin. lẹ́yìn aláàyò ẹ jẹ́ ká wo ibi tí òdòdó ti ń kọrin ní. ilé ayọ̀ ẹ má yà lẹ́mi o kẹ́fì lẹ́mi ṣe bùkẹ́. abáṣẹ́rẹ́ orin aláwọ̀ lọ́mù ni wọ́n fẹ́ kọ́ bàbá bàbá jẹ́ káyé rí mi tán ẹlẹ́ni mi fẹ́ kọrin tí kì í ṣe tèmi ìhòòhò mi ò dá màmá ti fàyè. olùfà orí olówó lọ́mù ni wọ́n fẹ́ kọ́ bàbá bàbá jẹ́ káyé rí mi tán ẹlẹ́rìí ní fẹ́ kọrin tí kì í ṣe tèmi ìhòòhò mi ò dá màmá ti fàyè. ìhòòhò mi ò dá aṣọ ni mo fi ń bò ìhòòhò mi ò dá màmá ti fàyè. èyí lòun tó jáde sí. orí mi ò máa burú ẹlẹ́dá mi máa gbà mí láyé yìí o. òdòdó ẹ̀mí orin yìí mo fẹ́ràn rẹ̀ gan ọdún wo lórin yìí jáde kí ló dé fa sábàbí orin yìí. mo lọ ẹjọ́ àpò ní second record mi that was 2012 through 2013. o ní second record. bẹ́ẹ̀ o ní mo pè ní aláṣeyọrí. ìgbà tó dọ́wọ́ mákẹ́tà kan àwọn pè ní ọba aláṣepé. kí ló fa sábàbí orin yìí gan. ó sì nǹkan tó fa pé à ń lọ studio àmúrin lọ studio náà lè àmúlọ́ngbà yẹn. ibo lẹ́yìn tí mo gba ẹ̀mí sí tiyín. ṣe rí kò síbi tí mi ti ń kọrin. mo ń sọ̀rọ̀ nípa composition gẹ́gẹ́ bí olórin ẹ̀mí. kò síbi tí ẹja máa pè ní olórin. So ibi tó máa ti pè wá inú máa define nǹkan tá a wá ṣe mí. ẹ̀rì kan èyí tí wọ́n ṣò lórí screen sí mo rántí pé orí òkè wòlíì ṣògo ní oríire yìí. ṣẹ̀dẹ̀ mọ̀ pé orin tí mo kọ ní orí òkè yìí ó wà lára àwọn orin tó jẹ́ kí n tó trend. orin ọlọ́run ló mú un ni wọ́n fẹ́ kọ bàbá màmá jẹ́ káyé rí mi tán eléni nífẹ̀ẹ́ kọrin tí kì í ṣe tèmi ìhòòhò mi ò dá màmá fi fàyè. so orin yẹn ó tún jẹ́ káwọn èèyàn mọ̀ mí sí i orin yìí mo ti lólórin tó ti lọ studio tó ti lọ kọ́. tó sì yẹ pé ẹ̀yin lẹ compose ẹ̀. yes na ẹ̀ẹ́dẹ̀ fọlọ́pàá mú. ẹni wọ́n gbé nínú pé kò pọ̀ dandan èmi náà kàn já agbẹnukọ ni ẹja dúpẹ́ fún Ọlọ́run tó fún wa tọ́nà kò bá fún wa kọ́ kí la fẹ́ ṣe so bó ṣe rí nìyẹn. ẹ ṣeun ó tó rin mélòó bóyá rẹ́kọ̀d tẹ̀ ti ṣe jáde. ṣe mọ̀ pé ńgbà tí gẹ́gẹ́ mo sọ pé kí olórin mọ̀ how to switch. ṣàgé presently máa ń sìn full record gan really lọ mọ́ bí kò ṣe single track. bẹ́ẹ̀ ni single track làwọn èèyàn kan sìn. bọ̀mọ̀lẹ́ tí àwọn full record tá a ti ṣe ń sìn over 4 to 5 albums lẹ ti ṣe. ẹ jẹ́ kí n lọ bí àwọn èèyàn believe pẹ̀yìn àti Wọlé Kanlẹ̀ ẹ súnmọ́ra gan kí ló mú yín di ọ̀rẹ́ gan náà ṣe orin àbí mo sá mọ̀ pé ìṣe lóṣèlú. Wọlé Kanlẹ̀ ọ̀gá wa Wọlé Kanlẹ̀ honourable Akínwálé sọ̀rọ̀ Wọlé Kanlẹ̀. wọ́n sanwó tèmi náà lónìí torí wọ́n ti ń gbọ́ wa. wọ́n ń sọ̀rọ̀ mi o mo máa ń pè wọ́n lórúkọ kan
bàbá arúgbó wọ́n jẹ́ èèyàn kan tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tán tí òṣèlú ń dé tán wá s'Ògbómọ̀ṣọ́ èmi kọ́ ni olórin àkọ́tọ́ wọn kọ́ mọ̀ kò dẹ́ ń sí olórin tí Wọlé kan lè ṣe dáadáa fún níwọ̀nba àwọn tèmi mọ́ o so wọ́n fẹ́ràn mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ wọn gan nítorí wà láàrin wa náà. ẹ ṣeun ẹ jẹ́ kí n wá lọ báyìí àwọn èèyàn ní òdòdó nígbéraga owó rẹ̀ pọ̀ ó jọra rẹ̀ lójú ta lòdòdó gan ṣé bí wọ́n ṣe pòdòdó ṣé bẹ́ẹ̀ lòdòdó rí tòótọ́. èyí tó fọ́ ẹni wípé tí ẹ bá mi pé ṣé mo ní gbéraga ṣé madam pé mo ní gbéraga ìyẹn ti rẹ́nìkan tó grant interview tó sọ pé èèyàn burúkú ni mí o àwọn engineer promise so possible. ẹ̀yà Táíwò. so ìtọ́ àmì ni pé tí èèyàn ò bá súnmọ́ yàn ẹlòmíì tí ò bá súnmọ́ yàn kò lè define yàn pé bí lágbájá ṣe rí ni ìtàlẹ̀ ẹlòmíì máa ń wò ẹlòmíì tí ò bá lórí pé àti súnmọ́ mi tó yẹ pé ó kàn rí mi lókèrè ẹ̀pọ̀ ẹlòmíì kan lè sọ tó bá wù fúnra rẹ̀ ṣe understand ẹlòmíì lè má súnmọ́ mi rí ó ti lẹ́yìn kan tí ó sọ fún engineer studio engineer mi pé òun ti bá mi láìtì gbórí yes pé òun ti bá mi láìtì gbórí so ṣe engineer ga àbí ṣé kì í ṣẹni tí àwọn mọ̀ ni pé ẹjọ́ mo gbóǹbì kan náà ó bá mi láìtì gbó ó sàn rojọ́ mi jọ yẹn ó dẹ̀ ń kọ́ṣẹ́ bì kan mo wá lọ studio engineer nígbà jájọ débì kan àbá débẹ̀ ẹ̀yà mi ọ̀rọ̀ òdòdó tó ti ẹ̀ sọ ń jẹun ọmọkùnrin sáà tó bẹ̀rẹ̀ sí tó máa sọ̀rọ̀ yìí àsìkò dá mi mọ̀ gangan. lójú yín. yes torí pé tó bá dá mi mọ̀. kò ní sọ. pé kò ní sọ ó sáà tó bẹ̀rẹ̀ mo wá sọ fún pé mo ní sọ mọ òdòdó yìí gẹ́gẹ́ mo ní sọ yẹ pé òdòdó yóò sọ yẹ mo lè mi òdòdó ní kí n bá ẹsẹ̀ mo gbó tán ní wà á dé. igo. ní orí stage ìpè tí wọ́n ṣẹ́ fún jọ̀hún ó ju àdúrà tí wọ́n ṣe fún lọ́jọ́ freedom rẹ̀ lọ torí pé kò mọ̀ mí ṣàgbé àwọn tí ò mọ̀ mí ti ń sọ lójú wọn ìtàn gbọ́ nìyẹn so tí yóò bá láǹfààní àti sọmọ mi ẹni tí yóò bá láǹfààní àti sọmọ mi á define mi àná dàbí àpé èmi òdòdó náà kí mo perfect náà yóò láwọn bí tí mo kù sí náà. ẹ ṣe inú mi dùn gan-an ṣùgbọ́n lónìí ẹ jẹ́ kí n béèrè báyìí wípé. tọ́mọdé lówó mi wọ́n owó mi ò dà bẹ́ẹ̀ wọ̀n náà ẹ̀yin mọ̀ owó mi ò wọ́n. ẹ mọ̀ ẹ sọ fún gbogbo àwọn èèyàn pé owó yín ò wọ́n torí àwọn èèyàn máa bẹ̀rù pé àsọwọ́ òdòdó ò ní gara so ẹ̀yin gangan ni ká ẹ sọ. ẹ̀yin tí a ó ní màá sọ ni pé gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi tẹ́ ẹ fẹ́ràn Ọlọ́run lára owó tẹ́ fi mọ̀ pé mi Ọlọ́run ní jẹ́ kó fi wọ́n yín Ọlọ́run ní fi wọ́n yín ẹ máa lówó tó bá pọ̀ náà ẹ máa sọ pé owó mi ò wọ́n bẹ́ẹ̀ náà. ẹ ṣeun kí ni ká máa retí kí ni káwọn èèyàn tó máa retí tó jẹ́ latest láti ọ̀dọ̀ òdòdó pàápàá jùlọ àwọn fáǹsì yín káàkiri àgbáyé. ohun tí màá kàn sọ fún àwọn olólùfẹ́ mi ni pé ohun kankan àti mo fẹ́ kàn ṣàmà bí wọ́n ṣe ń gbọ́ orin òdòdó ẹ̀mí káàkiri kàn ṣe máa bá mi gbọ́ kẹ́dẹ̀ máa tó gbàdúrà fún mi kọ́lọ́n fún mi ní ẹ̀mí gígùn kí kó má jẹ́ kí n bá wọn nájà warawara so oníwọ̀n ìgbà tí bá ti wà lálàáfíà tí mo sì wà láyé kọ́mọ̀ pé tó bá ti dá làwọn bá láti ọ̀dọ̀ olólùfẹ́ wọn ọmọ wọn òdòdó ẹ̀mí láìpẹ́ yìí ó ní ábọ̀ nǹkan tí à ń pò pọ̀ tó máa jáde tá a pè ní ọba àtóbijù. ọba àtóbijù ẹ fún wa jẹ́nu ẹ fún wa jẹ́nu ẹ. ẹ kó jáde náà yóò jáde tó bá ti jáde àágbó. òdòdó. tẹ́ máa fún mi lówó. kò sí ọ̀nà tí bẹ́ẹ̀ yín náà fi mi náà àjọ fúnra wa. ó dà ẹ tiẹ̀ kọ́ nǹkan kan káwọn èèyàn tiẹ̀ gbóhùn yín gan live. ìlú ọ̀tá ọdún ayé sí mi ò yọ ẹ̀mí mímọ́ ò káre ṣé bí wọ́n ló gbèjà mi wọ́n gbèrò pé kí wọ́n lẹ̀ o wọ́n ti gbàgbé páwọn kọ́ lọ́lọ́run o wọ́n sáré fẹ́ dojú mi bolẹ̀ o láì mọ̀ pé àwọn kọ́ lọ́lọ́run o yẹ̀yẹ́ wa ni wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀ o ògo lóde ló jẹ́ kán tẹ̀rí ba. mo ti kọ ọ̀nà méjèèjì bá. ẹ ṣeun bí a ṣe ń lọ sí ìdánudúró ní ó kọ iléeṣẹ́ ìmọ́lẹ̀ tí ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé a mọ rírì wíwá yín sí iléeṣẹ́ ìléni a sì gbàdúrà fún yín wípé ní agbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní wálẹ̀ láéláé ibi gíga tí ọkàn yín tún fẹ́ láti dé tẹ́ ń wòye pé èmi náà fẹ́ débì mo fẹ́ débì Ọlọ́run á fààyè gbà yín ogun ògódì ẹ̀mí pin kò wá ní jẹ́pin yín ló kọ́ iléeṣẹ́ yìí magazine wa ni ẹ rí i pé bàbá wa ẹ dá ẹni tó bá ń bẹ ẹ dá wọn mọ̀
bàbá wa Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́. So afẹ́kẹ́yìn náà jẹ́ kan lára àwọn onígbọ̀wọ́ àti alátìlẹyìn fún iléeṣẹ́ yìí kí ẹ̀yin náà máa gbé iléeṣẹ́ yìí lárugẹ lágbára Ọlọ́run ẹ̀yin náà sì ní wálẹ̀ láéláé gbogbo àwọn èròǹgbà ọkàn yín lẹ́ẹ̀kan sí Ọlọ́run á fìdí ẹ̀ múlẹ̀. Ǹjẹ́ àwọn èèyàn tiẹ̀ lè láǹfààní láti gba nọ́mbà yín tí wọ́n bá fẹ́ pè yín sóde nọ́mbà wo ni wọ́n lè pè sí sà? 081 69 94 99 65 tàbí 070 45 16 18 02. Àwọn tí ẹ jọ wá ẹ kàn bá ń dákọ wọn kí wọ́n dàbí gbà pé àwọn náà kàn wá síbi. orúkọ àwọn ọ̀nì àkọ́kọ́ta kọjá wábì ni Comrade Damilọ́lá Adébáyọ̀ àti Jagaban Káyọ̀dé Pàkúrúmọ́. ẹ ṣeun lẹ́ẹ̀kan sí i ló kọ́ léṣẹ́ yìí akínyìn gan ẹ jẹ́ káwọn èèyàn dá yín mọ̀ lẹ́ẹ̀kan sí i ká tó máa lọ. ìmọ́lẹ̀ mi dandan ni kò tàn ìmọ́lẹ̀ mi máa tàn fàyè káyé rí mi wò bí ìran ayọ̀. Ìmọ́lẹ̀ TV, God will continue to bless you. Amen. Thank you so much. má gbà mí láyé yìí o orí mi ò má burú ẹlẹ́dàá mi má gbà mí láyé yìí o jọ̀wọ́ ẹlẹ́dàá mi o ìṣẹ̀dá dákun gbé yọ̀ mí torí ibi ayọ̀ ni ibùgbé ògo ibi ayọ̀ ni ibùgbé ire ibi ayọ̀ ni ibùgbé ògo ibi ayọ̀ ni ibùgbé ire orí mi jà fún mi dákun má kọ̀rẹ́ tètè ṣorere kí gbà mí tó lọ. ẹ wo ohun tí ò dáa kò dáa. ohun tí ò dáa ò dáa. méjì kò dáa ohun tí ò yẹ ni kò yẹ ni. àlejò mi náà lẹ ti láǹfààní láti gbọ́ yẹn. bí wọn náà bá lẹ́bùn tó fẹ́ ká gbé ọ jáde. bọ́yọ̀ ń kọrin ni. bọ́yọ̀ jẹ́ eléré orí ìtàgé. ẹ̀rí jẹ́ òótọ́ sí mi. bóyá fújì ló ń kọni jùjú ni tàbí gospel tàbí hip hop. dàbí mo bẹ̀. àbí wọ́n jẹ́ agbábọ́ọ̀lù àbò jẹ́ pèdèpèdè tí wọ́n náà fẹ́ wá sí agbo lágbo amúlùdùn. ẹ pè mí sórí 08036956116 tàbí kẹ́ ẹ máa bọ̀ sílé iṣẹ́ wa tó wà ní Tanímọ̀lá òpópónà tó lọ sí Òkè Àánú tẹ́ bá ti yà ní yànà afọ́jú Tanímọ̀lá náà lẹ́ẹ̀kan ẹ ti rí ilé iṣẹ́ wa Ìmọ́lẹ̀ TV. Bákan náà ilé iṣẹ́ wa tó wà ní adjacent Ìdí Àpẹ́ Baptist Church nílùú Èjìgbò nípínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ pẹ̀lú la wà ní CNS secretariat tó wà ní Oríta Basọ̀run Ashi Road Oríta Basọ̀run nílùú Ìbàdàn. Bẹ́ẹ̀ bá fẹ́ tẹ̀lé ìwé bẹ́ẹ̀ bá fẹ́ ya fọ́tò bẹ́ẹ̀ bá fẹ́ gbóhunkóhun jáde káàkiri àgbáyé bóyá ń sòkó àgbà ẹ̀ ń ṣèṣílẹ̀ ẹ̀ ń ṣèkó mọ́ abẹ́ ń ṣègbéyàwó tẹ́ ẹ fẹ́ ká wá rìkọ́ọ̀dù ẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣe fídíò tẹ́ ẹ fẹ́ ṣe fọ́tò ẹ pè wá a ó bá yín ṣe dáadáa. títí ìgbà míì táwọn tún pàdé lórí ètò yìí Isaiah ní cameraman wa láti LAUTECH ni wọ́n ti wá ṣe IT Captain Taiwo ni wọ́n jẹ́ kẹ́ ẹ máa láǹfààní láti rí wa ò kẹ́ ẹ máa rí wa gbọ́ káàkiri àgbáyé. Àpótí ẹ̀rí náà wà ń bí tí wọ́n mọ́nítọ̀ bí gbogbo ètò náà ti ń lọ. VJ Sados lolóòtú ètò yìí títí ọjọ́ mẹ́jọ tá ò tún pàdé eré àti àánú Olódùmarè kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé. Adébáyọ̀ Josiah Abíọ́lá lórúkọ tèmi títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ẹ̀ ní gbọ́kú sí mi mi ò ní gbọ́kú sí yín ó dàbọ̀. ẹ káàbọ̀ sí iléeṣẹ́ ìròyìn Ìmọ́lẹ̀ ojú tẹ́ fún òwà òní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa òní. iléeṣẹ́ Ìmọ́lẹ̀ TV ẹ máa wò wá. You can watch our program live on Imole TV Yoruba on Facebook and on YouTube. And you can also follow our social media accounts on Facebook, Twitter, YouTube, Instagram, and TikTok. This is Imole TV, a brilliant way to light your world. ẹ máa wo Ìmọ́lẹ̀ TV ẹ dẹ̀ máa ka newspaper wọn. Ìmọ́lẹ̀ property agent ló ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ kú dédé àkókò yìí ilé ń tẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí ó wà fún títà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà lógun mẹ́rin àgbáyé 2 bedroom flat 6 ló wà nínú rẹ̀ tí omi ń ràn bẹ́ẹ̀ ń bọ́ òwò wà ń bẹ́ẹ̀ tó mi ń ràn nù gbogbo ẹ̀ prepaid sì wà ń bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ń kálukú ló ń lo prepaid tiẹ̀ ilé yìí wà fún títà
ní owó tí ò gún pa rárá. Inú pálọ̀ rẹ̀ bó ṣe rí rèé. Nígbà tí ẹ bá wọnú pálọ̀ ẹ bọ̀ sí kitchen. Láti kitchen náà lẹ́ ń wò yìí, ẹ láǹfààní láti bọ́ sí inú yàrá àkọ́kọ́. Yàrá àkọ́kọ́ ò ní ẹ láǹfààní láti wò yìí. Tẹ́ bá kù nú yàrá àkọ́kọ́, ẹ bọ̀ sí ilé ìtura, ìyẹn toilet. Láti bẹ̀ ẹ tún bọ́ sí yàrá kejì. Àbá ní ilé yìí wà. Tí ẹ bá ti kúrò ní oríta àbá ni ẹ ń wò yìí. Tẹ́ bá ti kúrò ní oríta àbá tẹ́ yà wọlé, tẹ́ ń lọ sí ààfin. Tí ẹ bá ti dé ààfin Olúbẹ̀rẹ̀, ẹ kàn rọra yà sí apá òsì yín. Tẹ́ bá ti rọra sí apá òsì yín, tẹ́ rọra tọ̀ díẹ̀. Ilé yìí náà ni ẹ kàn. Ẹnikẹ́ni tó bá nílò ilé yìí láti rà, owó tí ò gún pa, òun náà ni ilé yìí wà fún títà. Ìlú Ògbómọ̀ṣọ́ náà ni ilé yìí wà. So tí ẹ bá nílò rẹ̀, ẹ kàn sí nọ́mbà tí ó ń lọ lórí móhùnmáwòrán yìí ní Àbá ní agbègbè ààfin Olúbẹ̀rẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní ilé yìí wà. Ẹ ṣé.